ليس التصوف بالفوطة تنهار تلك البيوت يموت كل إبرايا يموت ليس التصوف بالفوطة ما قال ذاك الجلطة إنما التصوف يا أخي صفو الفؤاد عن الخلق كيف على الباب خادعا وحسن ظنا وارتجي فهو باب مجرب لقضاء الحوائج ليس التصوف بالفوطة من قال ذاك الغلط إنما التصوف يا فتاه صفو الفؤاد عن الخلط كيف على الباب خادعا وأحسن الظن وارتجي وهو باب مجرب لقضاء الحوائج. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم أي كما قال الرسول صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. اللهم أحيني ما دام الحياة لي خيرا اللهم أمتني ما دام الموت خير لي أدقني بالله. الحمد لله. أي نبي محمد صلى الله عليه وسلم البركة بالبوبة. ọlọ́run bá bu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam oríire gbogbo ìgbà. ọlọ́run bá bu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà àdúrà tó pọ̀ ní gbogbo ìgbà. ọlọ́run bá bu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àánú ọlọ́run tó pọ̀ tí ò ní tán. ọlọ́run bá bu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam oríire níbi ojúmọ́ tí ò ní tán. ọlọ́run bá bu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ànábì ló sọ pé ká tọrọ orú ẹ̀ fún un. ó ní ká bá ti tọrọ orú ẹ̀ fún un. ó ní òmìnira àwọn àgbọ̀n lọ́wọ́. ó lọ ní ààbọ̀ lọ́dọ̀ náà tí ó lọ máa bá gbogbo ẹni tí ó bá tọrọ orú ẹ̀ fún un ànábì. ìkẹ́ yìí ọlọ́mọdé okú ọ̀dọ́dọ́ ànábì dàímá sallallahu alaihi wasallam. wọ́n yẹ okú ọ̀dọ́dọ́ àwọn ọmọ ẹ̀ sallallahu alaihi wasallam. wọ́n yẹ okú ọ̀dọ́dọ́ àwọn ìyàwó ẹ̀ àmín. wọ́n yẹ okú ọ̀dọ́dọ́ àwọn sàbí ẹ̀ àmín. wọ́n sì yẹ okú ọ̀dọ́dọ́ àwọn gbogbo àlùmọ́ ànábì káàrí ànábì ká sì gbàgbọ́ àmín. ọlọ́mọ sọ àṣebẹ́ fún kọ̀ọ̀kan wa àmín. ọmọ alẹ́ àpapọ̀ ká sọ wípé àmín àmín. ànábì ni nàbíyul anbiya
àwọn nàbíyù nàbíyì òun ni nàbíyù lè umamul-madiya bí bàbá ti lọ kí wọ́n lọ àlùkìyàmà nígbà tí wọ́n ń bẹ láyé ànábì lànábì wọn ibi wọ́n ti lọ lọ́wọ́ ànábì Muhammad tó lànábì wọn. sallallahu alaihi wasallam. ìdí nìyẹn tí fi ń jẹ́ nàbíyù lè àǹbíyà bẹ́ẹ̀ bá tún bẹ̀rẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run yòókù bẹ́ẹ̀ ànábì wo ni wọ́n tún rìpọ́ọ̀tì fún wọ́n ti sọ fún ipa ànábì Muhammad sallallahu alaihi wasallam. làwọn tún wọ́n rìpọ́ọ̀tì fún kí ọlọ́run ẹlẹ́jọ́ máa jẹ́ ká ànábì yìí àwọn akẹ́kọ̀ọ́ yóò jẹ́ ká ànábì. àmín. ó kí gbogbo àwọn gbajúmọ̀ wọn kò ṣe dáadáa fún wa. àmín. àwa tí ẹ̀rù kú máa bà bẹ́ẹ̀ bá ti ga àwọn ẹ̀rọ máa já kó ṣe lè kú báyìí ìjọ ìfà ní dúkìá bẹ́ẹ̀ bá ti ní agbára bẹ́ẹ̀ lè ṣèyàn léṣe àbọ̀ lè bá tèèyàn jẹ́ kúrò àbọ̀ lè bá tèèyàn mọ́ni ayé rẹ̀ máa já tó bá kàn ọ̀rọ̀ kú bẹ́ẹ̀ bá rí iye tó pọ̀ nínú ayé àdúrà rẹ̀ gbàdú tẹgbẹ́ rẹ̀ lọ ọ̀dà àmútó fi jámọ̀ ayé rẹ̀ máa já bẹ́ẹ̀ ayé tí wọ́n ń já ti kálíkà jáde bọ̀ ọ̀nà ọdún rẹ̀ gbọ́dọ̀ ẹ̀yẹ tó nígbà tí ò di kankan rẹ̀ wọ́n náà jáde bẹ́ẹ̀ lọ dúpẹ́ pọ̀ dáa fún mi bẹ́ẹ̀ àfẹ̀mọ̀ ni ó dáa fáwọn ọmọ yìí àyà kálíkà jáde bẹ́ẹ̀ lọ. ànábì wa ni tó bá rí bẹ́ẹ̀ èmi ń tọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́run pé Allahumma ahyini nídàá min hayat khayrun li bí ọlọ́run yẹn máa gbẹ̀ láyé tí ó bá ti já sí pé ìṣẹ́jú kan ọjọ́ kan ọdún kan ọdún mẹ́wàá àti jù bẹ́ẹ̀ lọ tó kù tí wọ́n lò ọba ń lò tí ọba ní wúlò ọba máa mú mi lọ. Ànábì tọrọ ẹrú ẹ̀ Ànábì tó tọrọ wípé Allahumma amitni màdánù mount khairun li ọlọ́lọ́run tọ́ba jásí pé ṣẹ́jú kan tó kù yìí kò ní í dá a mọ́ tètè bá ní. ليس التصرف بالفوطة ليس التصرف بالفوطة من قال ما قال ذاك الجلطة إنما التصرف يا فتى وما في بواطنها ووعيها هذا قدر خذ أنصار الدين tí yóò tóko ìpínlẹ̀ Ọ̀ṣun àtàgbègbè ẹ̀. ìmọ̀gbèmí ọmọ ẹgbẹ́ sọ lóyún gbajúmọ̀ díẹ̀ ní pé bẹ́ẹ̀ bá ṣe tó tẹ́ ẹ̀ máa wára yín kí i nígbà tí ẹ wà láyé tẹ́ ẹ bá ti kú ẹ wá bẹ́ẹ̀. لعل الله يشفي عنكم خطاياكم bóyá ọlọ́run ajẹ́wọ́ ẹnìkan sàlẹ̀ sànù yìí adáríjì òkúta wá wà dáríjì fún bójá ìdí tó ṣe lọ bí bàbá lẹ́nu o ó jẹjẹ sí bí ọ̀rẹ́ bàbá ni bàbá tí wọ́n kú yìí wọ́n yìí tó ṣe lọ bí bàbá lẹ́nu la'allahu ayé bóyá aláhu àìbẹ́ àìbóyá ọlọ́ عربي يبروي أي بيا الله يغفر الخطايا بيا الله ما جوا نكسرسا أي بيا الله تي دار لا ري لا إله إلا الله بس يكون وريا ولا ري بابا لا إله إلا الله تلو بفوفو شو وري لا توشتو ووا هذا سوفو ليس تصرف بالفوت ليس تصرف بالفوت ti lọ bàbá yìí kọ́ bẹ́ẹ̀ni ìbá ṣe ni ọlọ́run ẹni ọlọ́run lè fẹ́ pẹ́ fọ́ọ̀rọ̀ òun fòbí ní fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ìtò ànábì Yunus níjọ́ nǹkan lẹ́nu àlẹ́ sàrẹ́gbà في الحياة في طول الحياة والله الحرب حتى في الموت yẹbi ìtọ́nà bọ́lọ̀mù sọ̀rọ̀ yìí bọ́lọ̀mù náà dúró nígbà tí ń bẹ láyé wọ́n ní ìwọ náà mo ti ṣàdúrà kan lórí ilé ayé mo fẹ́ ṣàdúrà ní ààyè mi ìdí kì í sọ̀rọ̀ pé yínú sàrọ̀. lẹ́sẹ̀ pàṣẹ owó fún mi lè fún tọ́. ó wá dá yìí
kò tó bẹ́ẹ̀ kò dé ní ẹja tí o bọ̀ yẹ ọ̀gbọ́n ni pé láyé láàyè la à ń ta ṣàhánàta. inni kuntu minaz zalimin. ìwé sọ́ọ̀nà ní pé gbọ́dọ̀ ta lórí yóò sàmúlò ẹja rẹ̀. tọ́gbárí bẹ́ẹ̀ na alọ́lọ́hù bóyá aláwọ̀ yóò fi ẹ̀yà kù. ọlọ́run ló wẹ̀ nìkan ṣoṣo. tá a bá wá béèrè pé ta ni owó ṣoṣo tí ó dàbí di ẹrú tó lọ lé. ọlọ́run ní wọlé tó ọlọ́run tó ti ní nǹkan àgbà. àgbà lọ́wọ́ wò ọlọ́run wà ní wo àgbà kan lọ́wọ́ à ń wo àfọ́ àtọ́dàgbà. àfọ́ àtọ́dàgbà ní tí wọ́n jí ọ̀rẹ́ ṣèlú kú bàbá yìí. ọlọ́run kọ́ wọlé ayé wájú ọlọ́run kọ́ sàkóyí ní bàbá yìí. àmín. ọlọ́run kọ́ wọlé bàbá wa yìí ọ̀mà sọ̀rọ̀dín ìmẹ́gbẹ̀mí Muhammad Yunus lórí ìjọba Yunus ẹni tí ń bẹ́lẹ̀ ń najú ní gbogbo ìgbà ìṣòro bẹ́ẹ̀ àlàgà nínú ẹ̀kẹ́wò ìṣòro bẹ́ẹ̀ àlàgà nínú ẹ̀kẹ́wò àbí ìṣòro fàáyì nínú bẹ́ẹ̀ àlàgà Yunus anasara gbàgbó dáhùnmẹ̀ yọ̀bọ̀ náà sọ̀rọ̀ láàárọ̀ yọ̀bọ̀ náà sọ̀rọ̀ lọ́sàn yọ̀bọ̀ sọ̀rọ̀ lálẹ́ yọ̀bọ̀ àtọ́gbọ́n sọ̀rọ̀ lóhùn ìdẹ́gbẹ̀ yìí nígbà lẹ́yìn sàtàsán wọ́n fún mi nìfún. lẹ́yìn sàtàsán wọ́n fún mi nìfún kọ́kọ́. táwọn kú máa gbà yín kì í gbà yín lọ́sàn-án torí pé ẹ lágbára òru kí ẹ lágbára òru lágbára òru lè fi ń darí ìtọ̀sán gẹ́gẹ́ agbára òru ọ̀hún lè fi ń darí ayé sáré wa àwọn ọkùnrin mẹ́rin nígbà tó kú táyọ̀ mi bá kú ọkùnrin máa ń dájú obìnrin máa ń sọ kó táyọ̀ àlà kì í ṣe pé kú yẹn lóṣù ẹ̀kọ́ bí ẹ wà lóṣù. Ẹkún àyè tó wà àyè tó ga tó wà láàrin òru àyè tó ga tó wà ẹkún bẹ̀rẹ̀ oṣù wọ́n sì gbòmí náà mọ́lẹ̀ báyìí gbogbo yàrá ló mọ́lẹ̀ tí gbogbo tó bá ní. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وكذا بابا. Tí àfáàyè ní níbi àyà Kùránì tó kí ẹni ó wẹ̀ tí ọ̀mọ́ fọwọ́ ẹ̀ láwọ́ àgbà òun náà ti ní ládàá kan náà. Yā ayyuhalladhīna āmanū lā tatawallaw qawman ghadiba Allāhu 'alayhim qad ya'isū mina al-ākhirah kamā ya'isa al-kuffāru min aṣhābil qubūr. Ẹ̀ka nínú ikú sàárè ni sóòtọ́ ni bẹ́ẹ̀ ni sọ́wọ́n mi ò ní sàárè wọ́n ti kú. Wọ́n ń di ẹlòmíì báyìí orí ìdúró ló ti jẹrà ó lè ti kú. Wọ́n pa ẹlòmíì sóríta wọ́n pa ẹlòmíì sórí ilẹ̀ ẹ̀rọ kó di ẹlòmíì lógbó ẹlòmíì rà fọ́ra nù ayé ó lè ti kú ẹni àbátí ní mílẹ̀ ti lọ. Àwọn ẹlẹ́rìí òkú sàárè yìí ìgbàjẹ́ bẹ́ẹ̀ kọjá yìí sàárè inú wa bá má dùn lẹ́yìn ikú àti ikú o lẹ́yìn ikú àti ikú ní ká sẹ́ni afẹ́fẹ́ lẹ̀ torí ká lè lọ gbèsè kàndù kan àwọn àlọ́ gbèsè òkìṣe nínú ikú láti gbà. Yā ayyuhalladhīna āmanū lā tatawallaw qawman ghadiba Allāhu 'alayhim qad ya'isū qawman ghadiba Allāhu 'alayhim كما يئس الكفار أصحاب القبور. يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور. وكيف بابا لا تبوبنا أبو سباكي أبو
ṣe dáadáa fún kí adájú wa owó wa ni ọlọ́ba dúró tì yín mo kí gbogbo ẹ̀yin ẹ̀fọ́ ńláńlá mo kí ráìlú wa ọlọ́ba wà pẹ̀lú yín ọlọ́ba yára ha ìwọ̀lá wọ́n pa owó kan fún mi lẹ́ẹ̀kan wọ́n wá ní kí n má gbàgbé bá àti ṣe èmi sì tún bá àti ṣe mo tún bá àti ṣe. أيها الذين آمنوا àmọ́ bí wọ́n ti ṣe gbogbo ìgbà yìí látàtẹ̀wọ̀ lọ́wọ́. لا تتولوا غضب الله عليهم. tá a bá ti kú àwọn ẹnu sàárè bá a bá ti gbé sàárè àjù padà bí ọba gbá yín lójú ẹ wá pọ́ọ̀tù tó ní ìgbórí gbogbo ẹran tí máa ń bẹ nínú ayé tó bá di àlàyé ẹ dúró rẹ wá dé pa ẹ wá bò mọ́lẹ̀ níjọ́ kejì tẹ́ bá wọ olú kò ní kú láíláí bọ́lá ti di ọ̀kadà ní sàárè ọ̀la tẹ̀sítẹ̀ o ìyẹn ni wọ́n ń pè ní ìlọ́lọ́ lab wọ́n lọ ṣe experiment wọ́n lọ ṣe practical ẹ lọ bò mọ́lẹ̀ èyí tí mo kàn lè fún India ní pé ẹ lo 24 hours or 48 hours lórí nǹkan kọ́ lè jọ́ méjì àbòdìdí ọjọ́ kan tẹ́ ẹ bá wù àyè rẹ̀ bá mẹ́ kò sí ní tẹ́ fún jẹ́ ọlọ́run ní pa bàbá tí lẹ́nu sàárè ń tààmù jẹ́ mbẹ́mbẹ́ àwọn tó bá ṣiṣẹ́ rẹ̀ láyé nìyẹn. ebi ọ̀pá ẹlòmíràn pa àdàbọ̀ ẹgbẹ́ ọ̀nà tá à ń sọ fún gbọ́nà kan làlùtọ́ náà tá à ń sọ fún gbọ́nà kan làlùtọ́ náà ọ̀nà mẹ́jọ ni èyí tó ń kàn nítòsí ń bí wọ́n ní rọ́jùlù zákàrà rọ́jùlánì zákàrà rọ́ṣúlù rọ́jùlánì dákàlà fi baytin khaliyan fadhakara rabbahu wa dama'a 'aynahu èyí tó kéré jùlọ táwọn sọ wípé kìkìdá olówó ní wà ní Jánnà wọn lè fowó rà ní tálíkà náà fẹ́ràn ọ̀rọ̀ ẹnu rí ọ̀rọ̀ gidi ìfura ilé ti bẹ̀rẹ̀ ẹ̀ nígbà tó bá lọ́wọ́ láti gbòòrò kọ̀ tí n tó kẹ̀ ẹ́ pẹ̀lú ìpinnu ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ni tọ́ba ti nífẹ̀ẹ́ rẹ̀ òun ṣiṣẹ́ àlìtọ́ náà nìyẹn ìyẹn kọjá wákàtí márùn-ún. àfẹ́gbẹ́yà bí rẹ̀ nìjẹ́ náà wọ́n yóò rọ̀. lọ́jọ́ pẹ̀lú ẹ̀ ìbá wọn kára àràpọ̀ òun ní ní ọlọ́ kára àràpọ̀ òun ní ní ọlọ́ kára àràpọ̀ òun ó jù ẹ̀yàn ó kára àràpọ̀ òun ní jẹ́ ọlọ́ kára àràpọ̀ ọmọ sìn ọlọ́ kára àràpọ̀ yọ ọmọ ọmọ sí òun. ìdá mi ra ìjọba pọ̀ adébíwádà kọ ọkùnrin kan dàkálà fi bayti aw mihrabi khaliyan wa dhakara rabbahu fadama'at 'aynahu. ẹni tí o ní kankan níbi ọ̀tá ní kàbá ti sọ yẹ kó ní olówó gbóni olówó kan níbẹ̀ yẹn lọ́nà ti kọ́ ọkọ rẹ̀ gbọ́mọ lẹ́nu wọ́n ti kọ́ ọkọ rẹ̀ torí pìlì owó rẹ̀ ọ̀mọ́ èmi ni mo mọ̀. gbogbo èyí bẹ́ẹ̀ máa kú lónìí àsìkò tí lọ́wọ́ olówó gbó wọ́n sì kọ́lẹ̀ fún ọjọ́ náà pé o ti dọ̀mọ́ náà ó mọ̀ pìlì owó rẹ̀. alágbára kan ibi ẹ̀ bá ti ń gbò níbẹ̀ náà lórí ẹ̀ ti gbó lórí burúkú bàbá wa gbọ́ òun náà wá ṣe ọ́ léṣe. gbogbo ẹ̀ ń tà fi lu ayé ni bí wọ́n bá sì ṣe ń ayé ayé pé bí ọlá multiples of 1/ratio 1 to 1000 ọ̀rọ̀ kò ẹgbẹ̀rún tálíkà rẹ̀ yóò wà mọ́lẹ́wọ́ kan ìlú rẹ̀ bọ́lá ṣe ń tètè owó ni láti ẹ̀ka àti ìtọ̀rọ̀ rẹ̀ èèyàn mélòó ló lówó. kí wọ́n ń pè lówó èyí tá a ní tọ́tọ́ kì í ṣòro mọ́ èyí tá a ní káàrí ẹ̀ gbogbo ẹ̀ kì í ṣòro mọ́ kì í ṣòro nígbà olówó ń bẹ láyé lọ́pọ̀ bọ́lá ti kú dá ọmọ rẹ̀ tó o ti di yẹlẹyẹlẹ o sì ti dé níbẹ̀ mẹ́nu káwọn tún lówó àṣẹ rẹ̀ ó tó dájú ẹ̀sìn lómi. yá ayyuhal ladhina amanu. لا تتولوا قوما غضب الله عليهم. bàbá tí wàá di pa àdéhùn sàárè ọlọ́wọ́ wa ké fọ́dà alẹ́ fáwọn yìí wọ́n lọ sùn fọ́dù wọ̀tún màkànnì fàṣẹ. ọlọ́wọ́ wa tẹ́lẹ̀ kan lè lọ sàárè tí ó fẹ̀ dùbí táwọn sọ fún wọn ọ̀dà ayé lọ ayé tí tán ọ̀run tí ò ní tán. àwọn tí ọlọ́run ti ṣe dáa púpọ̀ jù àníyàn ìyá ìbá bí yẹn bá bímọ gbọ̀n báyìí yẹn wọ́n bá ti burú sí bàbá wọn bàbá nìkan ní ọ̀pọ̀ tó ti máa lọ orí ìṣẹ̀lẹ̀ kan ládàá sí. báyìí yẹn ìyá bá ti dá àwọn ìlú kọ́ ọmọ ṣíṣe wọn lọ jìyà ni báyìí yẹn wọ́n dá
gbogbo ẹni tẹ́ ẹ lọ dàgbà díẹ̀ bá àwọn tí wọ́n bí ọlọ́run ní dàgbà pọ̀ bá bàbá tó bí mi bàbá mi ò dàgbà èmi náà dàgbà ṣùgbọ́n yìí tẹ́ ẹ lọ dàgbà tẹ́ ẹ lọ bá bàbá yín lágbà ẹ lọ rí wọn fún púpọ̀ jù ẹ lọ máa tó bàbá rẹ ló kọ orí burúkú ní fi ṣeré káì ìbẹnu ayé torí pé tí wàá kó kan yóò àmọ́ ńlá kọ bí ó ní làbí dì ní làbí dì ṣe sùúrù tí wọn náà mọ̀ kó fẹ́ yàwó púpọ̀ ẹlòmíì àmọ́ sọ̀rọ̀ láti jọ́nà ló ti bẹ̀rẹ̀ sí kún orí ibú alá tùsàmì wà nídàkà àwọn wà nídàkà tàbí ìsìn hù àwọn òbí ìsìn ha wọ́n lè wúlò lákùnrin ha. wọ́n ń pè bàbá rẹ ní oyè tókè yóò sì fi ń pè é lóko wọ́tẹ́ǹsì dà ìmọ̀ àmọ́mọ́ bẹ̀lẹ̀kọ́wì wẹ́lmọ́sì nínú ayé ọ̀wárìn níwájú bàbá rẹ wọ́n àkọ́kọ́ pàṣẹ wájú bàbá rẹ orí burúkú ló ń bí jẹrẹ. wàá wọ́n sòsòsò ó kò ní kókó. لا إله إلا الله. لا تتولوا قوما غضب الله عليهم. لا تتولوا قوما غضب الله عليهم. ẹlẹ́ẹ̀kejì ẹ̀kẹta nínú ẹ̀ bá a bá ti gbẹ́nu sàárè òkú ń gbọ́ gbogbo nǹkan wí òkú ń gbọ́ gbogbo nǹkan wí bẹ́ẹ̀ ló kú rí gbogbo nǹkan jù ọlọ́run wa yagu rẹ̀ lẹ̀ ibi tí wọ́n ti kọ́kọ́ ìnvẹ́ǹtì kí orúkọ rẹ̀ handset nìyẹn both the calling side or the hearing side ibi tí a ti ń gbọ́ nǹkan ńlá lẹ́bi ti sọ wọ́n lè áhìrì sáà àlẹ́bi ní tàmúdù àǹkọ̀m òun ọ̀lọ́kọ̀ wọ́n ti dìgbà yí tó kù díẹ̀ ní corona corona virus 50 years lànàbì fún wa pé yọmọ rìpíìtì rẹ tí cloud òkè yìí tó bá ti yí padà tí ìṣòro kàlẹ́dà káńkà tí wọ́n fi ọjọ́ sunday kọ́rẹ́ẹ̀dì ọjọ́ sunday wọ́n kọ́ níjọ́ danger ìṣẹ́jọ́ danger ní ọjọ́ ayé ọjọ́ tọ́lọ̀ nǹkan kọ́ dáṣáyé nù ṣùgbọ́n kì í sọ lọ́hùn kì í sọ ọjọ́ lọ́nà kọ́kọ́ dáadáa mọ̀ ọjọ́ ìdúró lọ́nà kọ́kọ́ dáadáa mọ̀ wọ́n á dìkan náà wọ́n fi jannati yawm al-jumu'ah أخرجه في جنته يوم الجمعة أدخله أو هبته في أرضه يوم الجمعة وعاش عاد ما عاش مات يوم الجمعة. الله. لا تتولوا قوما غضب الله عليهم. ẹ lọ bí sàlẹ̀ níjọ́ àṣùfì àwọn ẹni ọlọ́run tó gbẹ lọ wọ́n wá lọ bí sàlẹ̀ wọ́n wá gbá òkú sọ̀rọ̀ òkú wà sọ̀rọ̀ ní àwọn Yorùbá ní ìgbésẹ̀ tó máa ń sọ bí ẹ̀rọ ti wo èkó tí ò rí sọ àbọ̀lọ̀ Àbújá kò lówó lọ́wọ́ wọ́n ní ọmọ borí níbi ìsàlẹ̀ bàbá rẹ̀ wọ́n gbà pé bàbá rẹ̀ ọgbọ́n ti ń sọ bàbá rẹ̀ dẹ̀ gbọ́kọ̀ gbọ́dọ̀ fèsì ní. òun náà mọ orí ọ̀rọ̀ táwọn ará ọ̀hún máa sọ ẹnìkan ní yàtọ̀ pa ní ogun táyọ̀ ní kìtọ̀ wọn máa bọ̀ wá èdè wọ́n dàmọ̀ tí wọ́n máa sọ èdè wọ́n dàmọ̀ ẹnìkan sọ̀rọ̀ yìí pọ́ǹk gbogbo dáàbò sọ̀rọ̀ ayé ní sọ yíyà mix yẹn ni ó mix yẹn pàpọ̀ yíyà tẹ́lẹ̀ kó bá mi sọ yíyà tẹ́lẹ̀ ní ọ̀pá ní ẹ̀sìn speak in tongue àwọn tó sọ̀rọ̀ ní ọ̀pá ní ẹ̀sìn ọgbọ̀n ọ̀hún sọ̀kalẹ̀ èdè wọ́n ní sọ náà èdè tí wọ́n sì lè sọ lẹ́yìn tí ọ̀bá ti kéwò lè mọ̀ ọ́ náà lè di al-Qur'an tó dé jam'iyyatu lughati al-arab al-a'lam the universal language táǹkì lédè Lárúbáwá wọ́n sì kéré ju 70+ ní ìran tó sọ tí wọ́n fi kọ Kùránì ní ìran Lárúbáwá wọ́n fi kọ Kùránì kalẹ̀. àtúnfi èdè Syriac táǹkì ní Babylika tongue or Babylika language ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí tí wọ́n yàn lọ́wọ́ tí o ti jẹ́ ọmọ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹgbẹ́ bàbá bàbá lọ́wọ́ pé gbàgbàgbà ní ọ̀nà èyí yóò sì papọ̀ nu a ò sí inú ìbẹ̀rẹ̀ ìbùrẹ̀ àkọ́kọ́ ìrẹ̀lẹ̀ wọn ló pé gbùgbà ní òsínú èbó fún àkọsínú èbó aáfi méjì mẹ́ta ni wọ́n fi irú èdè bẹ́ẹ̀ ní kálukú ọ̀sán lọ sàárè. láfi ní bó ti lè wọ̀ ẹ́ kí bó ti lè wọ̀ ọ́ ṣe ẹ́ kí ẹ máa fúlọ́ọ̀dì fúláàtì alápapọ̀ ní mọ́sáàsì ẹni àlùfáà tí ìyá tẹ ní ọ̀nà kí bàbá tẹ ní ẹjọ́ kéwòrò bó ti kéwòrò èdè olúwo lọ́jọ́ ẹ dá mi lóhùn. kọjọ Ọ̀yọ́ kọjọ alẹ kọjọ tápà kọjọ Haúsá kọjọ Ìgbò àlùfáà jẹ ìgbẹ́ni wọn gba gbúdì àlóyìn wọlé ọ̀dà báwọn torí tí ó dùnú sàárè. La tatawallaw. La tatawallaw. àwọn bá abẹ́ sìnkú kan ní àná abẹ́ sìnkú
àádẹ́bí òkú alájú wọn fẹ́ẹ́ kọ́ọ̀tù wọ́n wá gbé òkú sínú ṣẹ́ṣà tí wọ́n fi máa tọ́jú àwọn aláàárẹ̀ ní LAUTECH kíní funfun tá a fi máa gbókù wọ́n wá gbókè wọ́n wá dé bẹ́líìtì mọ́. báwo sọ bá tiẹ̀ ṣe irú ẹ̀ ni wọ́n sọ fún yàrá àdúrà ṣẹ́ṣà yẹn náà ni àmọ́ wọ́n yí kíní yẹn sókè ìwé wá sọ fún wa pé ká gbé ẹlẹ́bẹ̀ẹ́ wípé kọ́ kọjú sọ̀rọ̀ ọ̀gá tí ì ṣòkú ogún mùsùlùmí. táàbà sínú sàárè rẹ̀ sọ̀rọ̀ yà kọjú ẹ̀ sókè ìyàrá ń bẹ̀rẹ̀ fọkùn gbogbo ẹlẹ́wà ìṣẹ̀lẹ̀ ìyàrá ń bẹ̀rẹ̀ fún bẹ́ẹ̀ bá ti mú kú sí àràfá. lẹ́yìn ìfọwọ́lẹ́ òní wípé tẹ́ bá dé lọ sàárè gbọ́dọ̀ àwọn màláíkà ó ti yọjú iwájú ni ó ti yọjú kì í sókè iwájú rẹ̀ báyìí ó ti yọjú kì í sẹ́yìn. yàtọ̀ kan ló kú tó ní owó gbogbo nǹkan ló fi wọ́n wó tó ní agbára gbogbo nǹkan ló fi wọ́n wá nílẹ̀ Gàmbàrí wọ́n wá kú wọn wá sí wọn bá lórí sàárè gbogbo yìí ẹ̀ máa gbọ́ àtúgbé kánò jẹ́ wọn bá lórí sàárè wọ́n á bẹ̀rẹ̀ pé kí lè fẹ́ ṣe tílẹ̀ ó fi gbà á ẹni ilẹ̀ pọ̀ gbogbo tọ́lọ̀ dá ló ti kọ́ ọ́n ṣé èèyàn nìkan náà ní ọlọ́wọ́ kọ̀ ọ́ wọ́n yẹ kí ẹ̀rọ máa bẹ̀ ń tọ̀ ọlọ́wọ́ kọ̀ ọ́ bọ́ọ̀lù ní bá ti wá sí ọkọ rẹ̀ wọ́n tún ní ọlọ́wọ́ kọ̀ yọkọ̀ yálàjà rẹ̀. bàbá rẹ̀ ọlọ́run ní ọkọ̀ ìyá ẹ̀ bí bàbá rẹ̀ bá fẹ́ràn ọmọ tí ọba fẹ́ràn mi ọlọ́run ní ọkọ̀ ìyá ní ọkọ̀ ìwọ náà. ọlọ́run wa kọ̀ wọ́n wá béèrè rí pé kí làwọn ó ṣe kí làwọn fi gbà á. wọ́n wá ní ibi àmọ́ kọjú òṣùpọ̀ òkú sí lókun mùsùlùmí ẹgbẹ́ ní ẹ̀kọ́ bẹ̀. wọ́n ṣe gbẹ̀yìn ẹ̀kọ́ bẹ̀ la ṣètá lè dé ọ bẹ̀rẹ̀ sí ìlú. ìgbà yẹn nílẹ̀ tó gbà á. àwọn ni akọjú òkú sókè torí kí ni bàbá bẹ́ẹ̀ kí ni wọ́n làwọn máa ń wá akọjú sí. ìṣẹ̀lẹ̀ ìsìlámù alẹ́ kí òun káwọ́ kì díẹ̀ sọ̀tẹ́ bá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sọ́tẹ̀ Fatiha ni tẹ̀lé bisimilahi rahman rahim alhamdulilayi ẹ wà lọ́wọ́ àwọn òkè díẹ̀ ẹ gbọ́dọ̀ yí orí ojúlẹ̀ yìí bísọ̀ Ibrahim ti yí ojú mi fẹ́tọ̀ ojúlẹ̀ yìí ẹ gbọ́dọ̀ yí orí tẹ́ bá ti yí orí ìrún ti bàjẹ́ ara àwọn ń bẹ̀rẹ̀ yìí bá ti yí orí àmọ́ ẹ nínú lórí ìrún tá a bá dé bí suratul Fatiha tá a ní sẹ́yìn ìmọ̀ lóbi àlẹ́ ìtumọ̀ wọ́n gbọ́ ní ìlànà ìkọ́ni à ń béèrè kí ọlọ́run ti pé ọlọ́run ní wàá bínú sí mi ọlọ́run ló sì sọ nínú tẹ́ ẹ̀ máa wí níbẹ̀ ámínà ni pé ọlọ́run bá ń gbà bẹ́ẹ̀ ìtumọ̀ ámínà ni wọ́n lè yọ ámínà ní ìmáàmù bìrì jà ìmáàmù tí náà wọ́n ń kírun fún wa òun ọ̀gbọ́dọ̀ sí ámínà tẹ̀ sókè àtàwọn àlejò rẹ̀ láti ámí ìyẹn ìrún àyílà ìyẹn ìrún àlásàdì tọ́ba tí wàá dìrún tá a máa kí ó sókè ó lè sí ámínà báyà tààmínú màmúmi báyà tààmínú màmúmi lẹ́yìn bàtà wọn yìí nù àwọn èrò ẹ̀yìn ẹ̀ bá ṣe ámínà kàkó náà wá sí áwò alẹ́ sí wáyé tàbí kí wọ́n jọ ṣe kó dọ́gba látàtà wà láwò. látàtà wà láwò. kọ́mọ gọdíbà lọ́wọ́ alẹ́ níbẹ̀ ni pé a máa jẹun nínú sàárè fil akhirati ma'isha àyà ń jẹun aṣọ tí wọ́n fi ṣe lòmíì nínú sàárè wọ́n pààrọ̀ ẹ̀ fún náà kó náà ní àdúrà tá a máa sọ pé à ń kí wọn sókù lára wọ́n pààrọ̀ ẹ̀ fún ìkágbé wípé ní òfin nǹkan bu ànábì lórí bá wọn ṣe wọ́n sọ̀rọ̀ lọ́dọ̀ bàbá ṣàyọ̀sọ̀ bàbá wẹ́rẹ́ nígbà nábì kú wọn ọ̀dà kankan bò lórí wọn wí aṣọ lóbi ọ̀rọ̀ báyìí wọ́n gbé bẹ́ẹ̀ ni wọ́n ti fa aṣọ mẹ́ta sí wọ́n wọ́n bàtà fún owó kan wọ́n kàn da aṣọ gbòdì wọn ò sọ bá a ti sọ̀dún tíá. nígbà tí a bá ti ṣe tẹ́ ẹ sìnkú gbogbo tí yóò fi rọrùn wọ̀ rọrùn nìyẹn o ní tó fi rọrùn wọ̀ ní rọrùn àbẹ́ mi ò máa ṣá Yorùbá tí yóò bá ti kú wọn lọ fa orí ẹ̀ tá a sọ fún ẹ̀rọ fa kí lọ́kàn yìí pẹ̀lú ẹ̀ wọ́n máa gé ìkànnì ẹ̀rù mi. ètò ìṣèlú ìsìlámù sọ fún wa ní dandan kò ní pé bẹ́ẹ̀ tí máa ń wẹ̀ tẹ́ ẹ̀ máa máa bẹ́ẹ̀ ní ká ẹ wẹ̀ òkú àmì àwọn máa fi omi ṣe òkú dára inú ìyàlẹ́ lọ fi ṣe. wọ́n àlọ́ fi omi sí inú la. ẹ gbó lára bẹ́ẹ̀ tí máa wẹ̀ tẹ́ ẹ lò dé tẹ́ ẹ wo gbogbo tẹ́ ẹ wo gbogbo ẹ̀. mo fọ́pọ̀ bá wọn kan láti àwọn ni wọ́n máa ń wẹ̀ kó bá wọn ti wọ láìkì. sọ ẹ bá dá kọ wọn ní ìsìgbéraga pọ̀ jù. bẹ́ẹ̀ àwọn náà fa kọ sí i. a máa ń wọ ẹ̀kú ni tọ́kù ọmọ báyìí náà ti máa ń má jáde òní. kúlọ̀ ṣẹlẹ̀ àfọwọ́ apẹ́sẹ̀ náà ẹ lè fi sí tẹ́ ẹ bá ní làálì kékeré ẹ làálì ẹ ẹ má tọ́ bí n ti fún ẹ làálì ewé ni. ẹ wá mẹ́kọ̀ọ́ fúnfún kú gbogbo ọlọ́run tó wọ̀nyí
Islam ò fara mọ́. kóòsù sọ́ọ̀bàtò sáwúrìyà wọ́n fi di ànábì Muhammad. àákanú àwọn ẹ̀wù tó wọ́n àákanú wọ́n sọ̀rọ̀ máa fi màtíìsì òkú bí ọba lọ́wọ́ ẹ̀ fi màtíìsì àti táyà bí ọba lọ́wọ́ ẹ̀ lọ́ra sọ́lá rẹ̀ aṣọ ńlá tí ò sí rẹ̀ ní Mẹdínà gbà yìí wọ́n lọ Yámánì wọ́n lọ gbé wa ẹrú kan lọ́rùn wọ́n lọ gbọ́ pé ànábì kú wọ́n lọ fẹ́ gba ìsìlámù ni wọ́n lẹ́rú wọn ní aṣọ yìí tó ń kó wáyé wọ́n fi máa ń sin àwọn ọba nílẹ̀ Yámánì ni ní ẹjọ́ kó lọ fún ànábì mẹ́ta ẹrú rẹ̀ ló kó àwọn ànábì náà lọ fi sí. La tatawallaw. La tatawallaw. Kọ́wé gàdúgbò ìyọ̀rọ̀ àlẹ́ ìwé. Wàlẹ́yìn fún nílẹ̀ àdúrà kàmá yẹ ìfọ̀lùkù fọ́ọ̀rù mi àfọ̀rọ̀rù yẹ̀kúndé. Ṣé sàrà àfọkù yẹ̀kú yé mọ̀ ṣùgbọ́n àfún? Àdúrà tó ṣe láyé tí ó gbà yẹtọ́ lọ ṣe lọ́rùn tó ti kọjú sọ́lọ̀ yóò gbà. Lọ́rùn ẹ̀wà ń bẹ̀yìn òkú jẹ́ ẹmu tí àwọn para àti kékeré tẹ́ ẹmu àtàwọn para olùdókòjò olùkọ́ni tó gba lórí ẹ̀gẹ́ kan ádámù sọ́ọ̀tì wàhídàtì. lórí ẹ̀gígé kan tó rọra dàsẹ́mi nì lẹ́yìn ogójì ọjọ́ ọlọ́run tó gbà. ìwọ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kí ní kàtó ń pè é ṣé ká jẹun ká lọ rẹ́sítọ́rántì sí kò dáa ni ẹ lọ bẹ̀rẹ̀ ṣé wù náà ẹ bẹ̀rẹ̀ everything. bọ̀tí ó kọ̀ kọ́tẹ́ ìfún náà kúrẹ́ yẹ pé mo fẹ́ ṣe fàájì kí ni tuma. kí ni fàájì. kí ló kọ fàájì. ṣé kì í ṣe oúnjẹ mẹ́rin tí oúnjẹ ti dáàbí. kò sí tó burú mọ́ kéèyàn lọ mọ́ kéèyàn lọ just right. kó wá sọ pé ẹlẹ́jì wọ gẹ́gẹ́ríà ẹ fún mi ní cowpay ẹ fún mi ní turkey ẹ fún mi gbogbo ẹ jẹ gbogbo ẹ ṣùgbọ́n ẹ má ṣe fàájì. ní gbogbo fàájì ẹ̀ṣẹ́ ti dé mọ̀ kúrẹ́ ti jẹun ẹ̀ ti yọ tó ọkọ̀ káṣí ìtàn yọ tó ọkọ̀ inú. pẹ̀lú mi fún wọn bí òde báyìí tí wọ́n ṣe sàárà fún yóò wọ́n ní owó dé sáà ní ṣe fàájì ni. La tatawallaw qawman ghadiba Allah. La tatawallaw qawman ghadiba Allah alayhim. ọ̀rọ̀ tí wàá ń sáré ààyè òwò ni. àìjókòó ọ̀gá mi ti dìbò. La tatawallaw. ti dìbò wò ló fi. qawman ghadiba Allah alayhim. ọdún yẹn ṣú nílẹ̀ láàbìrọ̀. ṣé ẹ̀rọ bẹ́ẹ̀ yìí lọ náà wá tí wọ́n bá ní kẹ́kọ̀ọ́ ọkọ̀ ní kẹ́ fagilé kọ́ bẹ́ẹ̀ bá fagilé mi bẹ́ẹ̀ ló fagilé mọ̀ mi mo rò báyìí. kàmá yẹ ìfọ̀lì kò fọ́ọ̀rù mi nà àfọwọ́rù yìí kò ṣàkóso. bàbá wa lọ́ọ́lù wọn ní kẹ́ ẹ máa sọ̀rọ̀ náà lọ́pọ̀ àwọn gbádùn yìí. àfáàyè kí àfẹ́ mi mú ọwọ́ láti lọ. àyà fún un la. àwọn kọ́ wọn mú ọwọ́ wọn pàdé ń bì mí. wọn ò lè kọ́ akẹ́rù ní èmi lè ní kọ́ ọ àbí. kàmá yẹ ìṣúrù fọ́ọ̀rù min azhar abil kubur. mo kí bàbá wa ìmáàmù àgbà. bàbá ìmáàmù àgbà. Ansarudeen. Ansarudeen. dandan ni ká máa yìnyín. dandan ni ká máa yìnyín. nígbà tá a sì pé ọmọ àtẹnubí àfarabí lòmí jẹ́ fún yín. bó tiẹ̀ jẹ́ pé ọmọ àfẹnubí àfarabí ni àwọn jẹ́ fún yín. mo wá jẹ́ ní àfarabí lọ́pọ̀ jù. al-hikmatu dawlatul mu'min. aynama wajada akhadhaha. mo kí karama yín mo kí nígbàdúrà yín ọba tí ó dá yín kò ní fi sílẹ̀. àmín. wala hawla wala quwwata. gbogbo àwọn ọ̀gá mi kìíní aláàjì wa MC wọ́n dá akọ gbogbo ẹ̀yìn gbajúmọ̀ lẹ́ẹ̀kan ìní ọ̀la ń fà ní ẹ̀ torí pé àkókò tó lọ. aláàjì wa Ahmed Gosari wọ́n dá akọ gbogbo ẹ̀yìn gbajúmọ̀ lẹ́ẹ̀kan. èyí tí wọ́n sì dá akọ mi fún èmi àti bàbá mi bàbá wa Naibul Imam ní Sasa ní Sasa Central Mosque láìpẹ́ ilẹ̀ orí ìwọ̀n ọlọ́dún ìlú ọ̀mọ́rí. subhana rabbika rabbil izzati. wàsálàmù alẹ́ musalí. gbogbo tí ń bá ń jẹ́.